أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. Aki gbogbo àwọn ọmọ ìyá wa nínú Islam ní kí ọlá níbi kí Islam pé assalamu alaikum wa rahmatullah. Èní tó ń ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù Ramadan ọdún 1443 lẹ́yìn tó ṣe déédéé ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2022. Àbí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó ká wa mọ́ àwọn tí wọ́n máa jẹ́ ọmọ àlùjánnà nínú oṣù yìí. Ìtàkùnfẹ́ sọ̀rọ̀ lórí ní ṣókí òun náà ni zakatul fitr. Ìyẹn ni pé bí a ṣe ń yọ jákà nínú Islam. Jákà nínú Islam ó ní àwọn topic, ìyẹn ni pé àwọn ìlànà. Alákọ̀ọ́kọ́ òun náà ni hukumuha, òfin ìdájọ́ rẹ̀. Hikmatuha, hikima tó ń bẹ́ẹ̀ tán fi ní ká yọ zakatul fitr yìí, kí ni hikima rẹ̀? Bẹ́ẹ̀ náà ni jinsuha, irú oúnjẹ wo la yọ tá bá fẹ́ yọ. Bẹ́ẹ̀ náà tún ni a ní miqdaruha, òdiwọ̀n nǹkan tí a yọ. Bẹ́ẹ̀ náà ni zakatul fitr ó ní àsìkò, waqtuha, àsìkò, wa wujubuha, àti ọ̀ranyàn rẹ̀ nínú Islam. Bẹ́ẹ̀ náà ni níparí náà ni daf'uha, ta ni ẹni tí a gbé fún. Tó alákọ̀ọ́kọ́ hukumu zakatul fitr bá ṣe ń yọ jákà nínú Islam. Òun náà ni pé zakatul fitr faradallahu subhanahu wa ta'ala ala ibadihi. Ó ṣe, ìyẹn ni pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ṣe ní ọ̀ranyàn lórí àwọn ibadihi, àwọn ẹrú rẹ̀. Zakatul fitr aw zakatul fitr, ìyẹn ni pé bá ṣe ń yọ jákà. Wa kanat qad farada qabla zakata al-amwal. Òfin zakatul fitr yìí òun ni ó kọ́kọ́ ṣe lọ́ranyàn kí a tó wá ṣe bá ṣe ń yọ zakatu ti dúkìá. Wa hiya wajibatun ala kulli muslimin. Ọ̀ranyàn ni fún gbogbo mùsùlùmí pátá, zakaran, kò bá jọkùnrin ní o, aw unsa, tàbóbìnrin, sagiran aw kabiran, ọmọdé ni àbágbà, dandan ni kí ó yọ zakatul fitr yìí. Òfin rẹ̀ nìyẹn nínú Islam. Torí hadith tàgbà látọ̀dọ̀ Ibn Umar radiyallahu anhu qala, ó sọ pé qala Rasulullah sallallahu alaihi wasallam, faradallahu Rasulullah sallallahu alaihi wasallam zakatul fitr. Òjíṣẹ́ Ọlọ́run Ọba ó ṣe yíyọ zakatul fitr yìí ní ọ̀ranyàn. Sawa'an min tamrin, jákà kan nínú dàbínù ni o, aw sawa'an min sha'irin, tàbí jákà kan nínú ọkà bàbà. Ìyẹn ni pé sáàì kan nínú nǹkan tí a yọ, sawa'an min tamrin, sáàì kan nínú dàbínù ìtànjẹ, àbí sáàì kan min sha'irin, nínú àwọn nǹkan tó jọmọ́ ọkà bàbà àbí jéró.
àbí alkama ala al-abdi lórí ẹrú kọ̀ọ̀kan wal-hurri àti ọmọlábí wal-dhakari wal-unsa tàbí ọkùnrin ni ó tàbí obìnrin was-saghir wal-kabir tàbí ọmọdé àbí àgbà minal muslimina ní gbogbo àwọn mùsùlùmí pátá. Zakatul fitri yìí a ń yọ ní qabla khuruji nnasi ila as-salah, wọ́n yọ síwájú kí àwọn mùsùlùmí kan tó lọ sí mọ́sálásí yídì. So zakatul fitri yìí ọ̀ranyàn ni fún gbogbo bálìgì ẹni tó bá ti bàlágà lórí nínú Islam gbogbo ẹni tó bá ti bàlágà dandan ni kí a yọ zakatul fitri yìí lórí rẹ̀. Baálé kọ̀ọ̀kan zakatul fitri yóò yọ fún rárá rẹ̀, yóò yọ fún ìyàwó rẹ̀, bẹ́ẹ̀ sì tún ni yóò yọ fún àwọn ọmọ rẹ̀ àti gbogbo ẹni tó bá ń jẹun lọ́dà rẹ̀ yóò yọ fún. So zakatul fitri yìí ẹni tí ó bá yọ síwájú ká tó lọ sí ìdí, Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní fahiya zakatul fitri zakatul maqbula, eléyìí ni zakatul fitri tí a gbà. Àmọ́ tó bá yọ lẹ́yìn bàtà adé láti mọ́sálásí tó yẹn fahiya sadaqatun, sadaka ni nínú àwọn sadaka tí ó yọ, so kò ní ládá zakatul fitri nìyẹn. So zakatul fitri yìí ó wá ní àsìkò rẹ̀ ó pín sọ́nà méjì. A ní alwaqtu alfadila, bẹ́ẹ̀ sì ni a ní alwaqtu aljawaz, ìyẹn ni pé àsìkò alfadila ètò fi lọ́lá jù, bẹ́ẹ̀ sì ni a ní àsìkò tó yẹ pé ó yẹ anyone ìta bá ṣe ń bẹ̀ ó ṣe déédé, àmọ́ ètò fi lọ́lá jù náà ni kí òun náà lálákọ̀ọ́kọ́ nítorí pé òun ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣe. Alfadila òun náà ni kíyàn yọ síwájú ká tó lọ sí ìdí, láàárọ̀ ọjọ́ ìdí tàbí lálẹ́ òru ìdí ká kọ́kọ́ yọ. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé a lè yọ síwájú ọjọ́ kan tàbí ọjọ́ méjì, ìyẹn ni pé ọdún kọjọ́ kan àbúkọjọ́ méjì a lè yọ zakatul fitri yẹn torí Sayyidina Abdullah ibn Umar ó ṣe bẹ́ẹ̀. So tá bá wò báyìí nísìnyí nínú ìta wà situation tàwọn mẹ́rin Nàìjíríà yìí yóò fẹ́ dájú ká yọ pé ọdún kọlá àbọ̀dún kọjọ́ méjì, nítorí pé kí ni ẹ̀ta fẹ́ fún kó náà rí nǹkan jẹ kó tó lọ sí ìdí. Bẹ́ẹ̀ náà sì tún ni àwọn àfáà wọ́n fi ìmọ̀ yẹra wọn lórí pé ṣé a tún wá yọ zakatul fitri fún ẹni tí tó ń bẹ nínú ọ̀lẹ́kùn ìyá rẹ̀, ìyẹn nínú oyún. Àwọn kan ní àyọ wájìbí ni òun náà, àmọ́ kan àníyọ àfẹ́ tó bá fẹ́ tó fi wójú rí Ọlọ́run bá ó lè yọ. So zakatul fitri ó ní àsìkò, tó bá ti kọjá àsìkò yẹn kò yẹ zakatul fitri ló yọ. So miqdaruha yẹn ní òdiwọ̀n ìjáyọ̀ gangan òun náà ni sáì wàtò sọ́ọ̀n. Sáì yẹn ètò ẹgbẹ́ tó bá gbé sáì tí wọ́n gbélẹ̀ ta ètò ẹgbẹ́ tó ń lò lásìkò yẹn ni tó ẹyọ kan láyọ̀, ìyẹn ni pé ájímùdù nàbíyù ọwọ́ wa mẹ́rin níbẹ̀. So tó bá gbé mùdù nàbíyù la fẹ́ lò tá fi yọ zakatul fitri yẹn tá fi yọ jákà yẹn, so ọwọ́ mẹ́rin láwọn. Tó bá sì jẹ́ pé irú ilẹ̀ Haúsá ń bí ní táwọn ń lo tíà tó àwọn máa yọ 1.5. Tó bá jẹ́ pé dìríkà ní táwọn olùkọ́ ń lò àwọn èèyàn máa yọ 3, mẹ́ta ẹ̀ náà máa yọ. Tó bá jẹ́ pé ike ọ̀dà kékeré yẹn, so àwọn èèyàn máa yọ half, wọ́n máa yọ dájí rọ́bà yẹn. Tó bá jẹ́ pé agolo mílìkì la fẹ́ lò fi yọ jákà yìí tó 12 òun ni a yọ. So zakatul fitri yìí inú àwọn tó ń bẹ fún hikima wà ń bẹ nínú ká yọ zakatul fitri yìí. Hikima wà bẹ̀ náà ni pé
tatuhiru lis-sa'imi ó máa ń ṣàfọ̀mọ́ àwẹ̀ ẹni tó ń gbààwẹ̀ mimma qad yaqa' bihi min al-kalam nínú àwọn nǹkan nínú àwọn àṣìṣe tó sọ tàbí nínú àwọn àṣìṣe tó bá nígbà tí ó ń gbààwẹ̀ yẹn tó fi sọ̀rọ̀ bóyá ó sọ̀rọ̀ tí ó dá ni so àṣìṣe ni àbí àṣìsọ tí ẹni tó ń gbààwẹ̀ ṣe tó zakatul fitr tó yọ yẹn zaka tó yọ yẹn yóò fọ ibẹ̀ yẹn mọ́ wazzalalul lisan tàbí àṣìwí tẹnu rẹ̀ ṣe ní al-aqwal ghayr maqbula nínú àwọn ọ̀rọ̀ tẹ́ gbé kí ni àwọn tá gbà wọlé so ó tún wá ń bẹ nínú hikma zakatul fitr yìí idafatun ila anna fiha it'aman lil fuqara oúnjẹ ni tá máa fún àwọn aláìní àwọn tálákà wal masakin àtàwọn àtẹwọgbọ̀rẹ̀ òun náà ni alfaqir tálákà òun náà ni tó lóúnjẹ ọdún kan lé almiskin òun náà tí ẹgbẹ́ kò tẹ̀ ní nǹkan tí ó máa jẹ ní ọjọ́ náà so Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní zakatul fitri tuhratan lis-sa'imi àfọ̀mọ́ni fún ẹni tó ń gbààwẹ̀ minal lagwi láti bí àṣìsọ wal rafasi àti alfàṣà tí ó ń ṣe wa tu'matan lil masakin oúnjẹ sì ní fún àwọn almiskin hikima mẹ́lọ ní gbé gíní ó tún ń bẹ fún nínú zakatul fitr hikima rẹ̀ náà ní gbé gíní àtolówó àti tálíkà kí gbogbo wa kí a ṣe gíní kí a jọ kọ́ṣọ́ ká jẹun ká dùnnú ní ọjọ́ ọdún náà nítorí pé ọdún kò ṣe ti olówó nìkan ni so irú oúnjẹ wọn láwàá yọ àwọn àfà wọ́n fẹnu kò ń gbé pé oúnjẹ tá yọ ní pé tọ̀hámú al-adamiyyin oúnjẹ táwọn ọmọ ìdára mọ̀ jẹ oúnjẹ táwọn ń jẹ lọ́dọ̀ tàwa nílẹ̀ Yorùbá ọ̀tọ̀ oúnjẹ táwọn Haúsá ń jẹ ọ̀tọ̀ oúnjẹ táwọn Tápà ń jẹ ọ̀tọ̀ oúnjẹ tó dé kọ̀ọ̀kan ń jẹ ọ̀tọ̀ọ̀tọ̀ tàbí ìlú kọ̀ọ̀kan tàbí orílẹ̀-èdè kọ̀ọ̀kan oúnjẹ tí wọ́n jẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni so oúnjẹ tó máa ń jẹ òun náà láàyò fún wọn bóyá bí a ṣe sọ lálàkọ́kọ́ tọ̀hámú min sha'irin láti ọkà bàbà tàbí àgbàdo àwọn zabib ló ṣe wá ní hadith zabib òun náà ni èso àwọn Lárúbáwá ń jẹ èso wal aqti àti ìyẹ̀fù èso náà ní tàbí sọ di èlùbọ́ tí wọ́n fi ṣe flour òun náà a lè yọ nínú ẹ̀sìn Islam àbí albur tàbí jéró tàbí rose tàbí ìrẹsì so haramun ni kí ká ṣe kíma ìyẹn ní pé ká ṣe kí náà gbé lẹ́yìn Yorùbá ìyẹn ní pé òdiwọ̀n ká ṣe òdiwọ̀n gbé dábí gbé ráìsì tí a kan 2000 ní tòrí máa fún 2000 nǹkan tí yán ní ká yọ yí ó ṣe déédé aṣọ kan àwọn máa yọ tàbí ìtẹ́ tàbí ìlànà irú àwọn kan bẹ́ẹ̀ àwọn èèyàn tọ́ kí ká fi ṣe òdiwọ̀n nǹkan tó ní ká yọ eléyìí ni zakatul fitr ní ṣókí pẹ̀lú Ọlọ́run à ń lágbé lé pé níta rárá sọ yìí yóò ṣe àwọn mùsùlùmí láǹfààní pẹ̀lú Ọlọ́run wa subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh